Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for PrayerLIfe with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa tún dúpẹ́ lónìí, àdúpẹ́ aláyọ̀, àyìn orúkọ yín Olúwa ẹ gbà ọpẹ́ wa. Àyìn nítorí pé ṣé, nítorí pé àánú yín dúró láéláé, Olúwa ẹ gbà ìyìn wa. Àdúpẹ́ o nítorí pé ẹ ń jẹ́ Ọlọ́run lánàá, ẹ jẹ́ Ọlọ́run lónìí, ẹ ó tún jẹ́ Ọlọ́run lọ́la. Nínú ayé wa àti ní gbogbo àgbáyé lórúkọ Jésù Kristi Olúwa ẹ gbà ìyìn wa. Bàbá, àwa tún rèé o, a tún ti dé, a tún ti wá síwájú yín, a parapọ̀ láti bẹ̀bẹ̀, láti ṣèpẹ̀, láti béèrè lọ́wọ́ yín. A máa wá dé ọ̀dọ̀ yín, a kanlẹ̀kùn ní ọ̀dọ̀ yín lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ ká lọlé pẹ̀lú ìdáláre. Mo ní lónìí bí ẹ ti parapọ̀ pẹ̀lú mi láti gbàdúrà, ẹ ó lọlé yín pẹ̀lú ìdáláre, ẹ ó lọlé yín pẹ̀lú ayọ̀. Lẹ́yìn àdúrà yìí lórúkọ Jésù Kristi, ẹ ó ní ọ̀pọ̀lọpọ̀ ìdí láti fi ọpẹ́ fún Ẹlẹ́dàá yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, lẹ́ẹ̀kan sí mo tún kí yín o, mo kí yín púpọ̀ fún àǹfààní tí Ọlọ́run fún yín pé ká jọ gbàdúrà. Mo tún mo lù yín lọ́gọ ẹnu bí àwọn Yorùbá ṣe máa ń sọ fún sùúrù yín fún ìṣíníyè tí ẹ ní. Orí ọ̀fẹ́ ńlá ni mo máa ń sọ, orí ọ̀fẹ́ ńlá ni. Àwọn tó lówó jù wá lọ, àwọn tó kàwé jù wá lọ, wọ́n wà ní àgàmọ́ra síbẹ̀ sí tẹni tí ò tó wọn, ẹni tí ò lárí tó wọn, ẹni tí ìran tí ò ní kankan ṣe pẹ̀lú ayé wọn, tó wá jẹ gàba lórí wọn, wọ́n á tún kúnlẹ̀, wọ́n á ní dádì, wọ́n á ní mọ́mì, ẹ jọ̀ọ́ ẹ gbọ́wọ́ lé mi. Ọlọ́run mi, fídíò kan ni mo rí bẹ́ẹ̀ yẹn. Wọ́n dẹ̀ kúnlẹ̀ síwájú, oh God, ẹ tán kúnlẹ̀ síwájú ẹ̀ mo wò dáadáa, mo pé ṣé ẹni tí ò ní lárí. Wọ́n dẹ̀ kúnlẹ̀, àwọn èèyàn ńláńlá wọ́n kúnlẹ̀, ẹ jọ̀ọ́ ẹ tí ẹ gbọ́wọ́ lé mi. Mo ló máa ṣe o, Ọlọ́run ló mẹ́ni tó ṣépè fún àwọn kìrìsìtẹ́nì, Ọlọ́run ló mẹ́ni tó gbé wọn gẹ́gùn tó fi rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé yín, torí pé ayé yín ò rí bẹ́ẹ̀, tó yẹ la ṣe yin Ọlọ́run lójoojúmọ́. Ẹ dákun ẹ má yẹ ká gbàgbé, àti ń tẹnu mọ́ lọ́pọ̀lọpọ̀. Yóò dàbí àwọn dádì wa kan ní àárọ̀ lónìí, wọ́n ní kí n jọ flyer yẹn send ẹ̀ sí mi, ẹ jọ̀ọ́. Wọ́n náà ti wá bóyá àwọn ò link pẹ̀lú àwọn èèyàn wa ní online, wọ́n láwọn fẹ́ pín. Kan tá à ń sọ nìyẹn, ní ọ̀nà tẹ́ bá mọ̀, orí ọ̀fẹ́ tẹ́yìn bá ní online, ṣe tẹ́ bá ní gbòòrò gan, kẹ́ ṣe. Ta ló mọ̀, ta ló mọ ẹni tí Ọlọ́run yóò gbà tí ọwọ́ yín ṣiṣẹ́ nú ayé ẹ̀? Ta ló mọ̀? Ara iṣẹ́ tọ́lọ́run ní ká ṣe nìyẹn. Ìyẹn pé àwa tí a ti mọ ọ̀nà yìí, ká fi ọ̀nà yẹn hàn ẹlòmíì. Àwa tí a ti mọ òtítọ́, ká fi òtítọ́ hàn àwọn míì. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kámpù Ọlọ́run á tún kún. Mo gbàdúrà fún yín pé ẹ ò ní ṣe lásán lórúkọ Jésù Kristi. Program wa àwọn August ni o, ká máa tẹnumọ́ August ni o, ní 2024. Lọ́dún yìí, ti London Fire Conference wa ní London ní ọdún yìí. Ọjọ́ kan pé la fẹ́ fi ṣe ọjọ́ Friday 9th of August. Òwe pé orí la wá ń sọ ń sìn gan àkọọ́lẹ̀ mọ́. Tá bá ti parí sí London yẹn báyìí, a tún gbéra Freiburg nìyẹn ní orílẹ̀-èdè Germany. Àwọn ará Germany náà wọ́n ti ń bá wa múra dáadáa. Ní on the 23rd and 24th of August. Òun ni a tún ṣe Fire Conference ti Freiburg. Àti bẹ̀rẹ̀ ti Europe náà nìyẹn o. Àti bẹ̀rẹ̀ náà nìyẹn. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tí àwọn orílẹ̀-èdè míì ní Europe tọ́wọ́ wọn bá tún ṣe tó bá tún le ju ti Freiburg lọ, á tún yà sí ọ̀dọ̀ wọn náà. Ṣùgbọ́n ó dà pé Freiburg ni ìjókòó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ní Europe. Mo gbàdúrà pé ní ti Fire Conference ọdún yìí, ibẹ̀ gan lẹ́tìrí ti ń ṣe náà lórúkọ Jésù Kristi. Ọlọ́run ní fi ire yín ṣe àpínlé, agbára òkùnkùn sì ní borí yín lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Good times, ìgbà rere. Mo ṣe sọ yẹn, àdúrà kan dẹ̀ wà sọ́kàn mi. Mo gbàdúrà ìgbà rere ayé kan yẹn pátápátá lórúkọ Jésù Kristi. Ẹ rí i pé mo fi pátápátá sẹ́yìn ẹ̀. Ìgbà rere lè yí kan yẹn, kó yí kó dẹ̀ tún yí kú o. Òótọ́ ni, ó máa rí bẹ̀ dáadáa. Ẹ tí bá wọn pàdé rí. Dáàdì yẹn lọ́dún yẹn lọ́hùn bá mi sọ ní onígbà tí nǹkan dáa
ìgbà tí nǹkan da wọn dáàdi yẹn ní àwọn máa ń kó owó sẹ́yìn búùtù ni wọ́n máa kún búùtù náà máa ń kówó sí owó yẹn ti pọ̀jù kan kó sí àpò lọ wọ́n á kó sẹ́yìn búùtù báyìí wọ́n lọ sí pàtí Sànní nìyẹn Sànní ò pè wọ́n o bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n ní roster ibi tí Sànní ti máa ṣeré fún odidi oṣù kan náà máa ń sẹ́ndì ẹ̀ sí wọn ẹ̀yọ́ fan nígbà yẹn lọ́run bọ́yẹn sọ ìgbà tó bá mi sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àtòun àtìyàwó àtàwọn ọmọ bíi 5 yàrá kan péré òun náà ń gbé létí omi mi sọ pé etí kí ló ti ń pè o ocean view kọ́ ni mò ń sọ yìí o ẹ̀yẹ kó ti yàn pọ̀tọ̀pọ̀tọ̀ view ni mò ń sọ kì í ṣe ocean view o ó mà ṣe o ìgbà eré yí kan dáàdì yẹn ni ó tún wá yí kú o ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ fi àyè lẹ̀ fún àdúrà tòní ní orúkọ Jésù Kristi ìgbà rere á yí kàn yín pátápátá bá yí kàn yín pátápátá ìgbà rere á kọ̀ kò ní kúrò nílé yín mọ́ lórúkọ Jésù Kristi ẹ wò ó lójoojúmọ́ mo máa ní àǹfààní láti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀ lójoojúmọ́ òótọ́ ọbẹ̀ ni pé mo enjoy ẹ̀ má jà tán ara wa òótọ́ tó wà ń bẹ nìyẹn lóòótọ́ ó wà tedious ó wà tasking ó wà stressful ṣùgbọ́n ní téèyàn bá ti enjoy kò ní wo ìyà abẹ mo lè fi dá yín lójú gbàgbà pé mo enjoy ẹ̀ kí ló fà tí mo fi sọ bẹ́ẹ̀ ìdí ẹ̀ ni pé nǹkan tá a jọ ń sọ ó jọ mọ́ ìgbé ayé ènìyàn Ọlọ́run mi ó jọ mọ́ Kristi ó jọ mọ́ ọ̀rọ̀ Jésù nǹkan tó fà á nìyẹn tí mo enjoy ẹ̀ ó jọ mọ́ challenges tí àwọn èèyàn ń face kókó ẹ̀ jùlọ ni pé ó wá jọ mọ́ ìrètí pé mo ní orí ọ̀fẹ́ láti fún àwọn èèyàn ní ìrètí ayọ̀ ńlá ni ṣé ní ọ̀sẹ̀ tó kọjá yìí ẹnìkan náà àwọn tí mo bá sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ kan òun ló bí àdúrà ẹ̀ wọ́n ní Pastor Sam wọ́n ní ìgbà wo ló máa kan àwọn náà káwọn náà rí ìrírí ìgbà rere mo á sọ fún wọn mo ní mọ́mì ẹ má jẹ́ tàn yín kí ṣe gbogbo yẹn ní ìgbà rere wà fún ọ mo ní àwọn tó wà ní ìhà Jésù nìkan àwọn ló lè gbádùn ìgbà rere pátápátá tí ìgbà rere á yí kàn wọ́n tí ìgbà rere á kọ̀ kò ní lọ mọ́ lóòótọ́ ni we have our challenges our disappointment our struggles ṣùgbọ́n kíní kan guarantee fún wa wípé ìgbà rere ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ni torí pé Ọlọ́run nígbà kí ogun kò borí wa ibi láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn láti bẹ̀rẹ̀ àdúrà wa lónìí ìgbà rere ní òní àkókò ìtura good times are refreshing times mo fẹ́ máa túmọ̀ ìgbà rere fún wa nìyẹn ìgbà rere ó jẹ́ àkókò ìtura nínú ayé ènìyàn mo kà kíní kan nínú ìwé Iṣẹ́ Apostoli Acts of Apostles chapter 3 verse 19 ẹ gbọ́ nǹkan tó sọ nítorí Ọlọ́run ó ní nítorí náà ẹ ronú pìwàdà kí ẹ sì yí padà sí Ọlọ́run kí a lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ kí a lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ oh my God kí àkókò ìtura bá a lè ti ọ̀dọ̀ Olúwa wá ṣé ẹ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ yẹn tẹ́ ẹ bá ní bẹ́ẹ̀lì ẹ̀yin náà ṣí kẹ́kẹ́ yín náà kà á tẹ́ bá fẹ́ kà èdè òyìnbó ni kẹ́yìn ti kà á so kẹ́ ẹ wàá rí i pé ọ̀rọ̀ yẹn ó kì í wọnú ara mo sọ lẹ́ẹ̀kan pé mo sọ fún mọ́mì yẹn pé kì í ṣe gbogbo èèyàn ló ní àǹfààní ìgbà rere inú ayé ẹ̀rí ó kàn lè dá díẹ̀ ó tún padà sínú orí burúkú ni tó pé bíbélì ti ṣàlàyé àṣírí ìgbà rere fún wa ẹ gbọ́ ni ó nítorí náà ẹ ronúpìwàdà ẹ bá fẹ́ ní ìgbà rere kó ronúpìwàdà kí ó yí padà sí Ọlọ́run kọ́lọ́run lè pa ẹ̀ṣẹ̀ rẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ òun ló máa ń kọ́fà ìgbà rere inú ayé ènìyàn kò ní jẹ́ kó farahàn ó ní kí àkókò ìtura bá a lè ti ọ̀dọ̀ Olúwa wá ìyẹn kó ti ọ̀dọ̀ Olúwa wá bá yín torí mo sọ pé ìgbà rere ìgbà ìtura ni ló máa ń jẹ́ nínú ayé ènìyàn ṣe ni ẹni tó bá fẹ́ mọ̀ nǹkan tó pè ní àkókò ìtura ẹni bá ti ní àkàndórí àwọn òyìnbó ń pè ní whitlow ẹni bá ti ní àkàndórí mo ti ní rí so mo mọ̀ nǹkan tí mò ń sọ ẹni bá àkàndùn yẹn ó fẹ́ disfigure ìkànnù ọwọ́ mi torí òye ò sí nígbà yẹn fún àwọn òbí wa ń gbà yẹn láti treat irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹni tó bá ti wá ní àkàndùn rí ọjọ́ tí àkàndùn yẹn bá ti fọ́ oh my God a ní òye nǹkan tó ń pè ní ìtura ẹ jẹ́ sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fi àkókò ìtura kún ìrìn àjò ayé mi ẹ fi àkókò ìtura kún ìrìn àjò ayé mi ẹ sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ oh Lord add refreshing times to the journey of my life Jésù Olúwa ẹ fi àkókò ìtura kún ìrìn àjò ayé mi
ẹ fi àkókò ìtura kún ìrìn àjò ayé àwọn ọmọ mi. Ẹ fi àkókò ìtura kún ìrìn àjò ìdílé mi kí ohun gbogbo tù wá lára. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ fi àkókò ìtura ẹ fi kún ìrìn àjò ayé mi. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ fi àkókò ìtura ẹ fi kún ìrìn àjò ayé àwọn ọmọ mi. Jésù Kristi, Olúwa ẹ ṣàánú fún mi. Ẹ fi àkókò ìtura ẹ fi kún ìrìn àjò ìdílé mi. Olúwa ẹ fi àkókò ìtura ẹ fi kún ìrìn àjò ayé mi. Ẹ fi àkókò ìtura ẹ fi kún ìrìn àjò ayé mi ní orúkọ Jésù. Olúwa ẹ ṣàánú. Ẹ fi àkókò ìtura ẹ fi kún ìrìn àjò ayé mi. Olúwa ẹ ṣàánú. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wò báwo ni ìrírí yẹn ṣe máa ń jẹ́. Mo ṣàlàyé ẹ̀ fún wa, mo ní ẹni tí ò bá ní àkàndòrí, ìyẹn whitlow, àìsàn yẹn kò sí ní ìkáwọ́ ẹ̀ kankan rí, kò lè fi gbogbo ara mọ nǹkan tí wọ́n ń pè, kò lè fi gbogbo ara ní experience ìtura. Torí nǹkan tó ń pè ní ìtura òun ni kéèyàn má ní ìnira. Nígbà tí èèyàn bá ní ìtura tán, ó wà ìnira, ó wà tì nínú ayé ẹ̀ kò rí. It is the absence of pain. Òun náà ń pè ní ìtura. Oh God. Ẹ wò, tẹ́ ẹ bá rí inú ayé yín wípé ohun tí àwọn kan tí wọ́n rí easily, tó máa ń fẹ́ gba visa, á wá easily fún wọn. Ṣùgbọ́n tó bá ti dórí ti yín, oh my God, oh my God, oh my God. Bẹ́ẹ̀ ṣe ń fà lọ́sùn la máa bọ́ lọ́sùn. Bí ìgbà tó jẹ́ pé àwọn ará village, ṣe máa ń sọ lọ́dọ̀ wa nìyẹn. Wọ́n ní àwọn ará village tún tẹ̀lé wọn débì. Bí ìgbà táwọn ará village tí wọ́n takú sẹ́nu ọ̀nà visa office ní pé irọ́ ni sẹ́ẹ̀. Àdúrà máa gorí àdúrà. Bọ́n ṣe lóṣù gba visa ni o. Bọ́n ṣe lórí òkè náà máa lórí ìsàlẹ̀. Tó a wá dàbí pé ayé ń ṣe wọ́n. Tẹ́yìn bá ti ní ìrí ẹnu ayé ẹ̀, ó nílò àkókò ìtura. Inú ìnira nìyẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tó bá ti di pé òun tẹ́gbẹ́ èèyàn tó ń rí ní ìrọ̀rùn, èèyàn ń rí pẹ̀lú ìnira, èèyàn ń fà jọ̀lọ̀jọ̀lọ̀ báyìí kó tó tẹ̀ lọ́wọ́. Oh my God. Ó yẹ kí èèyàn múra sí àdúrà tòní nìyẹn. Àbí ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa ni. Orí nítorí náà mo ń ka iṣẹ́ apostoli orí 3 ẹsẹ̀ 19, chapter 3 verse 19. Orítorí náà ronú padà kí ẹ sì padà sí Ọlọ́run kí a lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́. Ṣé nígbà tí àwọn ìgbésẹ̀ mẹ́ta yẹn bá ti wáyé, ìrònú padà, yí padà sí Ọlọ́run pa ẹ̀ṣẹ̀ rẹ́, àkókò ìtura bẹ̀rẹ̀ nìyẹn. Yẹn lè máa ń gbọ́ngbà mí tẹ́ bá rí pé ọkàn mi dẹ̀ balẹ̀. Sáyìn tẹ́ máa fi mọ̀ nìyẹn pé ó yẹ kẹ́ ẹ múra sí nǹkan tẹ́ ẹ ti mọ̀ yìí o. Ọkàn èèyàn kàn kọ́kọ́ balẹ̀ náà. Èèyàn máa wọ pé what changed? Nothing changed now. Mi ò páàkì sílé mi ra mọ́tò tuntun. Ṣùgbọ́n ìfọ̀kànbalẹ̀ yẹn á kọ́ wá. Yẹn ni pé èèyàn ti ojú ọ̀nà ìtura lèèyàn wà nìyẹn. Kéèyàn tètè múra sí. A sọ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run. Jésù Olúwa, ẹ pàṣẹ ìtura sínú ayé mi lónìí kí ohun gbogbo lè gúnrégé nínú ayé mi. Kí ohun gbogbo lè gúnrégé fún mi. Tí wọ́n bá pàṣẹ ìtura, ohun gbogbo á gúnrégé mà. Dádì, tí wọ́n bá pàṣẹ ìtura, ohun gbogbo á lọ láìsí pákáleke àwẹ̀ àti àdúrà. Bẹ́ẹ̀ ni ẹ gbà mú sọ okòdóró ni mò ń sọ fún yín yẹn. Oh my God. Oh Lord, command refreshing times into my life so that all things will run smoothly. Jésù Olúwa, ẹ pàṣẹ ìtura sínú ayé mi lónìí kí ohun gbogbo lè kún régé. A sọ fún Ọlọ́run. Ẹ sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ yín náà. Ẹ gbà fún ọkọ, kọ́kọ́ gbà fún aya, káyà gbà fún ọkọ ẹ̀. Jésù Olúwa, ẹ pàṣẹ ìtura sínú ayé mi lónìí kí ohun gbogbo lè kún régé fún mi. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ pàṣẹ ìtura sínú ayé mi lónìí kí ohun gbogbo lè kún régé fún mi. Olúwa ẹ pàṣẹ ìtura fún ayé mi lónìí. Ẹ pàṣẹ ìtura. Olúwa ẹ pàṣẹ ìtura sínú ayé mi. Ẹ pàṣẹ ìtura sínú ayé mi. Ẹ pàṣẹ ìtura kí ohun gbogbo lè kún régé fún mi. Olúwa ẹ pàṣẹ ìtura kí ohun gbogbo lè kún régé fún mi ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ pàṣẹ ìtura kí ohun gbogbo lè kún régé fún mi. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o. Kí ni ìrírí ìgbà rere tá à ń sọ yìí? Ìgbà rere ni ìgbà tí ènìyàn bá wà ní àlàáfíà pípé. Jesus Christ. Good times is when one is in perfect health. Oh God. Tẹ́ bá wọnú ayé lónìí, àfi kẹ́ ẹ má dọ̀ hospital. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àfi kẹ́ èèyàn kọ̀ kó lóhùn ní lọ hospital. Tí èèyàn bá fẹsẹ̀ rìn lọ sí hospital,
tí ò bá ṣọ́ra ẹ̀ kò ní lè drive mọ́tò ẹ̀ padà délé nígbà míì. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kí èèyàn lọ hospital òun ló drive lọ kọ́kọ́rọ́ mọ́tò wà lọ́wọ́ ẹ o, mọ́tò ò ní fọ́ọ̀tì o. Tí ò bá ṣọ́ra ẹ̀ tó bá gbọ́ result report ẹ̀ tán á pe ọ̀rẹ́ ẹ̀ kó jọ wá gbé mi lè drive kò sí nǹkan tó ṣe ó kàn gbọ́ report ẹ̀ ni o. Nínú ayé bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Ṣùgbọ́n ìlérí Ọlọ́run ti wà fún wa. Nítorí mo ṣe ń sọ fún àwọn Kìrìsìtẹ́nì pé mọ́mì bíbélì tó wà lọ́wọ́ yín yẹn ó ti tó. Oh God, ìgbàgbọ́ ni kẹ́ ẹ fi kún. Á yà yín lẹ́nu wípé ẹ̀yin ká máa wò pé what is happening. Ẹ wo tẹ bá bá ìgbàgbọ́ dé stage pé what is happening. So kíkà gbàdúrà ṣá ẹ rí i pé tẹ bá wá wẹ̀yìn wò pé ayé mi o ẹ mọ iye owó tẹ́tẹ́ lómi ti rún dànù lọ san iye owó báyìí lọ ṣe báyìí ẹ yo wọ́n ló máa ra màálù o fún ẹ̀mí Ọlọ́run ní wọ́n ló máa ra màálù fún ìkórè ẹ̀mí Ọlọ́run sọ pé kéèyàn ra màálù fún ìkórè ni. Ẹ̀mí Ọlọ́run tó bá lè ra drum set fún ṣọ́ọ̀ṣì wa èwo láti gbọ́. Ọlọ́run mi o. Isaiah chapter 26 verse 3 ẹ gbọ́ ìlérí kan tó wà ń bẹ̀ ni. Ó ní ìwọ yóò pa á mọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni tó sinmi lé ọ nítorí tí ó gbẹ́kẹ̀lé ọ. Oh my God. Ó dẹ̀ máa ń ká èèyàn lára tí n bá rí báwọn kan ṣe ń ṣe ìgbàgbọ́ wọn. Wọ́n ti láwọn mọ̀nà lóòótọ́ o, wọ́n ti sọ wọ́n fúnra wọn náà sọ bẹ́ẹ̀ o. Mo ti wá mọ̀nà báyìí, mo ti lóye báyìí, ṣùgbọ́n dòní bí bá ṣe ń gbàdúrà abẹ́ àgàmùrara ló sì wà. Ó dẹ̀ lóun ti mọ̀nà. A dẹ̀ lọ́jọ́ ìjọ Sunday a máa sọ pé kí ni pásọ̀ ń sọ lẹ́nu ẹ̀ nù ilé ìyàtọ̀ tán fi kọ̀ wá. A máa yọ èmi lẹ́nu sà ẹ gbọ́ ṣé ó dáa kẹ́yìn ṣàgbèrè kékeré. Àwọn ìbéèrè kan wà tá a máa ti máa rí màá kàn rẹ́rìn màá kàn ignore ẹ̀ ni pé mi ò ní táìmù irú nǹkan máa wọ̀n ẹ gbọ́. Mo gbà kan bẹ́ẹ̀ ni ṣàṣúdà ẹ̀yọ kí ẹ̀ ṣàgbèrè kékeré ẹ̀yọ àgbèrè tó yẹ pé ó gbóbìnrin wá sí matrimonial bed yẹ o irú àwọn èèyàn wò lè nǹkan tó fà ní wípé ó lóun ti mọ̀nà ṣùgbọ́n abẹ́ àgàmúrara yẹn náà ló sì wà. Tó bá jọ Sunday á tún wọṣọ á tún tẹ́rí sí àgàmúrara yẹn á lóun lọ ṣọ́ọ̀ṣì. Ṣùgbọ́n ẹ̀gbọ́n kan ti bèrè sọ bí ó ní Ọlọ́run yóò pa á mọ́. You will keep him in perfect peace whose mind is stayed on you because he trusts in you. Ìwọ yóò pa á mọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni tó sinmi lé ọ nítorí tí ó gbẹ́kẹ̀lé ọ. Àwọn tó gbẹ́kẹ̀lé Ọlọ́run ni ló ń pa á mọ́ ní àlàáfíà pípé o. Wọ́n wádìí ayé irú àwọn wọ̀nyẹn. Irọ́ ni. Dókítà lè sọ nǹkan tó bá wù. I see something in your lungs. One of our look at the X-ray. You see it, and it's like a button. So let's see whether it will be larger next month or it will shrink. So take this drug as Kenny. Oh God. Yeah, ṣe ríru àwọn kan bá àwọn yẹn ó máa ń pa faith èèyàn kú ni. Ṣùgbọ́n fún àwọn tí ò yéye wọn ò ní gbà ọkàn ẹni tó sinmi lé Ọlọ́run pé come what may God will take care of me. Come what may irọ́ ni tí doctor sọ kò lè work. Ẹlòmíì tí doctor sọ ẹkún yẹn ló máa bá délé àwọ̀ public bus a máa sunkún náà a máa pé madam sorry mi mọ̀ bóyá máa ń kíyàn bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ tí yín lọ́hùn mo ti ẹ̀ dáàtọ̀ bóyá òyìnbó máa kíyàn wọ́n máa wò yín pé ọlọ́mọ tó bá ẹ nìyí báyìí ṣùgbọ́n lọ́dọ̀ wá bí wọ́n sì máa sì ń try bí díẹ̀ madam sorry o wọn ò mọ̀ tó ṣẹlẹ̀ o àní irú ẹ̀ mọ́ wọn ní kí ìyà lórúkọ Jésù Kristi ṣùgbọ́n fún àwọn tó ṣe kí ni o tọkàn wọn sinmi lé Ọlọ́run lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí mo gbọ́ ìròyìn kan látọ̀dọ̀ àwọn ọmọ mi tó wáyé pé ìdílé mi ni wọ́n á ti panic wọ́n á ti lọ yàgbẹ́ bí ẹ̀mẹ́rin ẹ̀yọ ọmọ mi yẹn ni àwọn yàgbẹ́ bí ẹ̀mẹ́rin ní tọ́lẹ̀tì kí ló dé wọ́n ní kí ọmọ yẹn sọ ní kí ló sọ. Nígbà táwa gbọ́ ní family wa bá mọ èsì tàbí dáàmú wa lónìí nothing will happen kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́sùn tí ẹ lọ́ ṣe tí ẹ̀yọ àwọn ọmọ adẹ̀ mọ́ kiri kan wọ́n ti gbà wá gbọ́ ju bó ṣe yẹ lọ. Dáàdì kí n lọ sùn ẹ lọ ó ní lọ sùn kí ló fẹ́ ṣẹlẹ̀ go and sleep kò sí nǹkan nígbà tí ilé máa mọ́ báyìí opposite ìròyìn burúkú ló gbọ́ ó ṣe àmọ́tẹ́ ìròyìn rẹ ló jẹ́ opposite ìròyìn burúkú nígbà tó padà lọ sọ́dọ̀ dókítà wọn sọ pé ẹ sorry dókítà ni
what is this Jesus say ó bẹ̀rẹ̀ sí kún síra ẹ̀ mo ní kí ni doctor sọ gangan ó ní òun tiẹ̀ mọ̀ báyìí kàn sọ pé kó máa lọ mo sọ pé kò sí kan tó máa ṣẹlẹ̀ torí kọ́ ló sọ pé òun á pa wá mọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni tó sinmi lé òun mọ́mì mo fẹ́ kẹ́ gbà pé lábẹ́ bóyá kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ Ọlọ́run á pa yín mọ́ ní àlàáfíà pípé kò sí nǹkan tó máa ṣe àwọn ọmọ yín kò sí nǹkan tó máa ṣe àwọn ọmọ yín ìgbà ọwọ́ yín ló kù síbẹ̀ èmi ti jù sọ́dọ̀ yín tẹ́ bá lè hàn pẹ̀lú ọwọ́ agbára ṣùgbọ́n tẹ́ bá ti padà dé abẹ́ àgàmúra ara yín tẹ́ bá ti ní àwọn rí ẹ̀jẹ̀ kò kàn mí mọ́ o tẹ́ bá ní kí ni ká ṣẹlẹ̀ kò ìyẹn ò kàn mí mọ́ ṣùgbọ́n tẹ́mi mọ̀ ní wípé ìburú kan ò ní ṣẹlẹ̀ torí pé bẹ́ẹ̀ sọ pé òun pa á mọ́ ní àlàáfíà pé ọkàn ẹni tó bá sinmi lé Jésù Olúwa ẹ mú ìlérí ìpamọ́ ṣẹ nínú ìdílé mi Oh Lord, fulfill the promise of perfect peace in my family. Ìlérí ńlá ni torí pé sinmi lé Ọlọ́run yẹn irọ́ nothing evil will happen. Jésù Olúwa ẹ mú ìlérí ìpamọ́ ṣẹ nínú ayé mi ẹ mú ìlérí ìpamọ́ ṣẹ nínú ayé àwọn ọmọ mi ẹ mú ìlérí ìpamọ́ ṣẹ nínú ìdílé mi ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ mú ìlérí ìpamọ́ Olúwa ẹ mú ṣẹ nínú ìdílé mi ẹ mú ìlérí ìpamọ́ Olúwa ẹ mú ṣẹ nínú ayé mi ẹ mú ìlérí ìpamọ́ ṣẹ nínú ayé ọkọ mi ẹ mú ìlérí ìpamọ́ ṣẹ nínú ayé aya mi ẹ mú ìlérí ìpamọ́ ṣẹ nínú ayé àwọn ọmọ mi Olúwa ẹ ṣàánú fún ìdílé mi lónìí ẹ mú ìlérí tẹ́ ṣe pé ìpamọ́ Olúwa fi fún wa lórúkọ Jésù Kristi Olúwa ẹ mú ṣẹ Olúwa ẹ mú ṣẹ Olúwa ẹ mú ṣẹ Olúwa ẹ mú ṣẹ ní orúkọ Jésù Kristi Olúwa ẹ mú ṣẹ gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ wò tẹ́ bá wà ní àlàáfíà pípé lábẹ́ àkóso Ọlọ́run lábẹ́ umbrella Ọlọ́run oh my God iṣẹ́ yẹn á wà lálàáfíà ẹ gbà mí sọ fún yín pé ẹnìkan wà bí iṣẹ́ kò jẹ́ kí ọkàn mi balẹ̀ nǹkan ló ní bísínẹ́sì o ṣùgbọ́n kàn ṣáà takú ni olóhùn ìrọ́ ẹ̀ máa wà ní àlàáfíà pípé kíní kan wà tí mo mọ̀ pé ó ń ṣẹlẹ̀ bọ̀ tí mi ò gbàgbọ́ pé ọwọ́ Ọlọ́run ò tó ní ìlú àwọn ìgbé wọn pé kí náà ní discrimination wọ́n wà ń bí náà ó wà lórí Nàìjíríà náà o ẹni tó pé ẹ̀ kì í ṣe ọmọ ìlú wọn tó pé ẹ̀ kì í ṣe ara ṣọ́ọ̀ṣì wọn ní Nàìjíríà yìí ó pọ̀ gangan níbi iṣẹ́ tẹ́bà kì í ṣe ara ṣọ́ọ̀ṣì wọn ṣọ́ọ̀ṣì kan ti wà tó notarious síbẹ̀ yẹn tó bá ti wà ní jẹ́ ọ̀gá níbì kan gbogbo àwọn tí kì í ṣe ọmọ ṣọ́ọ̀ṣì yẹn systematically wọ́n máa frustrate wọn mi ní dárúkọ ìjọ yẹn so everybody want to belong to that church láti rí tiẹ̀ mú bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí ṣọ́ọ̀ṣì kan bá wà ní agbègbè ṣọ́ọ̀ṣì tí mo ń sọ yìí wọ́n á frustrate ṣọ́ọ̀ṣì yẹn débi pé ṣọ́ọ̀ṣì á kẹ́rù á kò lẹ́gbẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ mo ń sọ̀tọ̀ fún yín ìrírí tàwa gan fúnra wa rí ni a ní ẹ̀ka ìjọ kan ní ṣọ́ọ̀ṣì wa àwa lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì yẹn tímọ́tímọ́ báyìí kò sí antics tí ò sí lọ́wọ́ wọn ìgbà míì wọ́n á gbé ṣíà dé ojú ọ̀nà tá a máa gbà kọjá wọ́n sí ìgbà míì àwọn ọmọ ìjọ wa máa bọ̀ báyìí wọ́n á yà wá ní ẹ̀wọ̀ bí náà ibi bẹ́tà worship bí kò sí antics wà lọ́wọ́ wọn ṣùgbọ́n irọ́ ni ìgbé sọ pé òun àpamọ́ ní àlàáfíà pípé irọ́ wọn dẹ̀ ń fèèlì ni ẹwà àbíṣẹ́ yẹn wọ́n sọ pé àwọn dúdú wọn láìkí dúdú irọ́ tí Ọlọ́run bá pa yín mọ́ ní àlàáfíà pípé àwọn gan-an wọ́n máa wọ́ tẹ̀lé yín ni torí pé àmì kan ti wà ní ara yín nìyẹn tó jẹ́ àmì ti Ọlọ́run a sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ mú ìlérí ìpamọ́ Olúwa ẹ mú ṣẹ nínú ìdílé mi mo fẹ́ máa rí sáyìn ẹ̀ báyìí ẹ sọ fún Ọlọ́run pé ẹ fẹ́ máa rí sáyìn ìlérí ìpamọ́ nínú ìdílé yín Oh Lord, fulfill the promise of perfect peace in my family. Ìlérí tẹ́ ṣe fún ìpamọ́ pé ẹ pamọ́ ní àlàáfíà pípé ọkàn wa tá sinmi lẹ́yìn lórúkọ Jésù Kristi Olúwa ẹ mú ìlérí náà ṣẹ lónìí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ìlérí ìpamọ́ èyí tí ẹ ṣe fún mi Olúwa ẹ mú ṣẹ ó yẹ gbàdúrà yẹn má dúró ẹ sọ fún Ọlọ́run kọ́lọ́run mú ìlérí ìpamọ́ ṣẹ tọ́lọ́run bá mú ìlérí yẹn ṣẹ ẹ tún rí Ọlọ́run ní ọ̀nà tó yàtọ̀ pátápátá ọ̀nà tẹ́ máa pẹ́ what is going on bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí pé àwọn ìrírí tẹ́ máa rí wọn ò tí ì wàásù ẹ̀ fún yín rí àwọn ìrírí tẹ́ máa rí kò sí pásítọ̀ kankan tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó yẹ máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run ìlérí ìpamọ́ Olúwa ẹ mú ṣẹ gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run ìgbà rere ní àkókò ayọ̀ àti àlàáfíà good times is a time of joy and peace àkókò ayọ̀ àti àlàáfíà òun náà ń pè ní ìgbà rere Ọlọ́run ìrètí òun nìkan ló lè mú irú ẹ̀ ṣẹlẹ̀
ẹ̀gbẹ́ mo pè ní ọlọ́run ìrètí. Ohun tí Bíbélì sọ nìyẹn o. Ṣé rí ọlọ́run wa, ìyẹn ọlọ́run Ábúráhámù, ọlọ́run Ísákì, ọlọ́run Jákọ́bù, ọlọ́run ìrètí ni. Èyí tó wá yà mí lẹ́nu jùlọ lónìí nìyẹn. Nígbà táwọn tó pera wọn ní ìránṣẹ́ ọlọ́run tí mò ń sọ̀rọ̀ yìí, àwọn tó pera wọn ní ìránṣẹ́ ọlọ́run ìrètí, tí wọ́n mú ìrètí àwọn ènìyàn tí wọ́n sọ dasán. So today, Christianity is not about hope again. Kò sí nǹkan tó kan àwọn pásítọ̀ òde òní nípa wíwàásù nípa ọlọ́run ìrètí mọ́. Ọlọ́run now ló kàn. Ọlọ́run by fire by force ló kàn. Ọlọ́run kò kàn mí bọ́lọ́run bá ṣe tán àbí Ọlọ́run ò ṣe tán mo gba tèmi. Tí ò bá tètè ṣe mo takú sọ́dà side nìyẹn. Nǹkan táwọn tán, oh God. Ṣùgbọ́n Romans chapter 15 verse 13 tẹ́ bá gbọ́ nǹkan tó sọ dáadáa, ẹ rí i pé ó yẹ kéèyàn sọ lónìí pé Olúwa ẹ ṣeun. Lóru tó ń rú lọ yìí, ó yẹ kéèyàn sọ pé Olúwa ẹ ṣeun. Ẹ̀yin tẹ́ wà ní North America, ẹ máa sọ pé ní ìrọ̀lẹ́ yìí, ó yẹ kéèyàn wípé Ọlọ́run ò ṣeun. Ẹ̀yin tẹ́ ti bọ́ sí òru àjìn bí ẹ̀yin tẹ́ wà ní Middle East, ó yẹ kẹ́ sọ pé ní lóru gànjọ́ yìí Ọlọ́run ò ṣeun. Ẹ̀yin tẹ́ ti bọ́ sí early in the morning bí ẹ̀yin tẹ́ wà ní Far Asia, ó yẹ kẹ́yin náà sọ̀rọ̀ pé ní kùtùkùtù òwúrọ̀ yìí Ọlọ́run ò ṣeun. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹ̀yin ọmọ Ọlọ́run. Romans chapter 15 verse 13 ó ní ǹjẹ́ kí Ọlọ́run ìrètí kí ó fi gbogbo ayọ̀ ohun àlàáfíà kún yín bí ẹ̀yin ti gbà á gbọ́. Oh my God, oh my God, bí ẹ̀yin ti gba Ọlọ́run gbọ́, kó ṣe kí ni, kó fi ayọ̀ àti àlàáfíà kó fi kún ọkàn yín. Ìyẹn ta ni? Ọlọ́run ìrètí. Ó ní now may the God of hope fill you with all joy and peace in believing, oh God, that you may abound in hope by the power of the Holy Spirit. Jẹ́ kí Ọlọ́run ìrètí kí ó fi gbogbo ayọ̀, kó fi kí ni, gbogbo ayọ̀ ohun àlàáfíà kún yín bí ẹ̀yin ti gbà á gbọ́, kí ẹ̀yin kí ó lè pọ̀ ní ìrètí nípa agbára ẹ̀mí mímọ́. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, Jésù Ọlọ́run ìrètí mi. Ẹ̀rí mo ṣe bẹ̀rẹ̀. Jésù Ọlọ́run ìrètí mi, ẹ fún mi ní ẹ̀bùn ayọ̀ tòótọ́ àti àlàáfíà pípé. Ẹ̀bùn ayọ̀ tòótọ́ àti àlàáfíà pípé lórí ọmọ, ẹ̀bùn ayọ̀ tòótọ́ àti àlàáfíà pípé lórí iṣẹ́, ẹ̀bùn ayọ̀ tòótọ́ àti àlàáfíà pípé lórí ìdílé. Oh Lord God of hope, mo ti fẹ́ kẹ́ gbà ní. That's how I want you to refer to him now. Oh Lord God of hope, give me the gift of true joy and complete peace over my children, my husband, my wife, my work, my family. Jésù Ọlọ́run ìrètí mi, ẹ fún mi ní ẹ̀bùn ayọ̀ tòótọ́ àti àlàáfíà pípé lórí ọmọ, lórí iṣẹ́, lórí ìdílé, lórí aya, lórí ọkọ. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Jésù Ọlọ́run ìrètí mi, lórúkọ Jésù Olúwa ẹ fún mi ní ẹ̀bùn ayọ̀ tòótọ́. Ẹ fún mi ní ẹ̀bùn ayọ̀ tòótọ́. Ẹ fún mi ní ẹ̀bùn ayọ̀ tòótọ́ àti àlàáfíà pípé. Olúwa ẹ fún mi ní ẹ̀bùn ayọ̀ tòótọ́ àti àlàáfíà pípé. Olúwa ẹ fún mi ní ẹ̀bùn ayọ̀ tòótọ́. Ẹ̀bùn ayọ̀ tòótọ́ àti àlàáfíà pípé. Olúwa ẹ fún mi lónìí. Olúwa ẹ fún mi lónìí. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ̀bùn ayọ̀ tòótọ́ àti àlàáfíà ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ fi fún mi lórí ọmọ. Olúwa ẹ fi fún mi lórí aya. Olúwa ẹ fi fún mi lórí ọkọ. Olúwa ẹ fi fún mi lórí iṣẹ́. Olúwa ẹ fi fún mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Tẹ́ ẹ bá wo bẹ̀yẹn ẹ̀bùn ayọ̀ tòótọ́. Abẹ́ mọ̀ pé àwọn ayọ̀ kan wà jẹ́ pé fake ayọ̀ ni. Ṣé dáhùn míì ẹ mọ̀ bí tí wọ́n wá ayọ̀ lọ, wọ́n wá ayọ̀ lọ sí night club. Ẹ̀rí tí wọ́n bá débẹ̀, ìlú á máa lọ, ìjó á máa lọ, non-stop music ni á máa lọ. Wọ́n máa rẹ́rìn yíyà bọ́sẹ̀ rẹ́rìn náà mutí, bọ́sẹ̀ rẹ́rìn náà mu ògógóró. Ẹ bá pẹpẹ súpù wọn bẹ bọ́sẹ̀ ẹyọ mi ò débẹ̀ níwájú Ọlọ́run àti èèyàn mi ò wọ inú night club rí. In fact mi ò dúró sinmi rí níwájú ibi tán pé night club ní ìgbé ayé mi. So mi mọ̀ kan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀, ṣùgbọ́n àwọn tó ń lọ ọbẹ̀ ẹni tí mo try láti béèrè lọ́wọ́ wọn. Adẹ̀rí náà wò nú tẹlifíṣàn. Máa ń béèrè dáadáa. Ẹ gbọ́ night club tí wọ́n ń sọ yìí tẹ́bà tí wọ́n tẹ̀lé ṣé bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn wọ́n á ní ẹ̀ so possible ṣá wọ́n á lè tọ́ ni. So kì í ṣe tíátà àwọn òyìnbó pé àwọn obìnrin wọ́n á jáde ní ìhòhò wọ́n á máa jó àwọn ni. Nígbà tí wọ́n fẹ́ máa gbẹnu lé àwọn area kan tí wọ́n tiẹ̀ kì í ṣòwò tẹlifíṣàn mo ló tó gẹ́ ọmọléfì
ẹ ṣáà fi mí lẹ̀ bí mo ṣe wà, ẹ fi mí lẹ̀ sínú òpè night club, mo fẹ́ jẹ́ òpè níbẹ̀, ẹ fi mí lẹ̀ ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àwọn èèyàn mo sọ yẹn mo ní ẹ̀yìn ẹ̀ try tẹ́lẹ̀ endure ẹ̀. So àwọn èèyàn náà ayọ̀ náà wá lọ síbẹ̀, ṣùgbọ́n fake ayọ̀ ni kì í ṣe ayọ̀ tòótọ́. Ẹlòmíì pọ́ọ̀bù ni, tí ò bá ti tẹ pọ́ọ̀bù báyìí kò tí ì ní ayọ̀ tòótọ́, ayọ̀ fake ni o, kì í ṣe ayọ̀ tòótọ́ o, kò lè rí torí ní gẹ́gẹ́ bá jáde kú mẹ́ báyìí òṣì ẹ̀ tó bẹ̀rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ayọ̀ tòótọ́ òun ló ń bá ní sùn tó ń bá ní jí, ayọ̀ tòótọ́ ló ń bá ní kùn lé lọ bí iṣẹ́ adébí iṣẹ́ tó ń bá ayọ̀ tòótọ́ pàdé. Ayọ̀ tòótọ́ òun ló máa délé àwọn ọmọ ẹ̀ tó pé orí ayọ̀ náà làwọn náà wà, kó tó pè ní ayọ̀ tòótọ́ nìyẹn. Àlàáfíà pípé onígbà tí Ọlọ́run bá gbà yàn pàtàkì téèyàn bá ń gbọ́ result health ẹ̀ tó bá yin Ọlọ́run náà pè ní ayọ̀ àlàáfíà pípé o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín o. Nígbà tó bá sọ fún yeah we thank God you see the kìíní tá a rò bóyá ń ṣe ẹ̀ tá a rò bóyá cancer nìyẹn no àti misdiagnose ẹ nìyẹn rárá we have cross check it again kìíní kan dáadẹ tí mo kúrò rí bọ́lá mi ní ṣe máa ń dùn ní tẹ́ bá gbọ́ good news lẹ́nu doctor. That is àlàáfíà pípé ní èdè Yorùbá. Jésù Ọlọ́run ìrètí mi, ẹ fún mi ní ẹ̀bùn ayọ̀ tòótọ́ àti àlàáfíà pípé. Oh Lord God of my hope, give me the gift of true joy and complete peace over my children, true joy and complete peace over my family, over my work. Jésù Olúwa, tàbí ká pè ní Jésù Ọlọ́run ìrètí mi, ẹ fún mi ní ẹ̀bùn ayọ̀ tòótọ́ àti àlàáfíà pípé lórí àwọn ọmọ mi, lórí iṣẹ́ mi, lórí ìdílé mi. Ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa fún mi ní ẹ̀bùn ayọ̀ tòótọ́, Olúwa fún mi ní ẹ̀bùn ayọ̀ tòótọ́ ní orúkọ Jésù Kristi. Olúwa fún mi ní ẹ̀bùn ayọ̀ tòótọ́ lórí ọmọ, Olúwa fún mi ní ẹ̀bùn ayọ̀ tòótọ́ lórí iṣẹ́ mi, Olúwa fún mi ní ẹ̀bùn ayọ̀ tòótọ́ lórí ìdílé mi. Ayọ̀ tòótọ́ àti àlàáfíà, ayọ̀ tòótọ́, mo fẹ́ ní ayọ̀ tòótọ́, mo tẹ̀ fẹ́ ní àlàáfíà pípé, mo fẹ́ ní ayọ̀ tòótọ́, mo fẹ́ ní àlàáfíà pípé. Olúwa ọwọ́ yín nìkan ló wà. Olúwa fún mi ní, Olúwa fún mi, Olúwa fún mi, Olúwa fún mi, Olúwa fún mi, Olúwa ràn mí lọ́wọ́, Olúwa fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ìgbà rere ni àkókò tí ìfarahàn Ọlọ́run pẹ̀lú wa. Good times is a time of God's presence. Ìgbà rere ó ní àkókò téèyàn ní ìfarahàn Ọlọ́run, tí ìfarahàn Ọlọ́run bá yàn rìnrìn àjò ayé ẹ̀. Oh my God. Ọlọ́run sọ̀rọ̀ kan fún ẹnìkan nínú ìwé Exodus chapter 33 verse 14. Exodus 33 verse 14. Ọlọ́run, oh God, Ọlọ́run sọ̀rọ̀ yẹn fún ẹ gbọ́ nǹkan tí Ọlọ́run fi dá ẹni yẹn lónìí. Oh God. Ọlọ́run ní Mósè lọ́lọ́run bá sọ̀rọ̀ mẹ́yìn. Ọlọ́run dáhùn bí ìsọ pé Olúwa dáhùn wípé ojú mi yóò máa bá ọ lọ. Tá bá fẹ́ túmọ̀ bẹ̀yẹn dáadáa tó yẹ ká pè ní ìfarahàn mi yóò máa bá ọ lọ. Èmi yóò sì fún ọ ní ìsinmi. Ìfarahàn Ọlọ́run, tí ìfarahàn Ọlọ́run bá ń bá èèyàn lọ, yẹn ni pé láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, lóru àjìn, ìfarahàn Ọlọ́run wà níbẹ̀. Ẹ gbọ́ nítorí Ọlọ́run. Mo rántí ní ọjọ́ Monday iṣẹ́ ọjọ́ Monday yẹn ó ní protest bẹ̀rẹ̀ àwọn Nigeria Labour Congress lọ́dọ̀ wa ń bì wọ́n làwọn fẹ́ strike ọjọ́ Monday yẹn ni. Àwọn ẹ̀dẹ̀ níbi tó pọ̀ gan tó yẹ ká lọ, ibi tó pọ̀ gan wà tó yẹ ká lọ bá ṣe gbéra kó lè nìyẹn. Àwọn adé state kan wá gba office of the governor of Lagos State kọjá, àgbàwájú ọ́fíìsì ẹ̀ kọjá. Ọlọ́run mi o, kẹ́ ẹ wá wo àwọn ọlọ́pàá, kẹ́ ẹ wá wo mọ́tò ọlọ́pàá tó surround ibẹ̀ yẹn. Àtúnṣe shortcut kan, àtún lọ gba State House of Assembly kọjá, kẹ́ ẹ wá wo àwọn ọlọ́pàá. Wọ́n ń retí àwọn tó fẹ́ ṣe gànàgànà ń bẹ̀ ni. Tìbọn tí a mọ́ tank òun náà kún bẹ̀, ẹ gbọ́. Ṣé ẹnìkan lè wá wò pé kí ló ń fẹ́ ṣe o, òun á dẹ̀ lọ sí governor's office ní lọ́jọ́ yẹn pé òun máa lọ rọ́ọ̀bù wọn, òun á gbébọn lọ máa lọ rọ́ọ̀bù wọn. Ṣé nǹkan ẹni yẹn ó yẹ kí káwọn family ti kọ́ ra pósí ẹ̀ lẹ́ẹ̀nà ni. Bẹ́ẹ̀ ni if wọn ò lè rí pósí yẹn fi sín. Nígbà tí Ọlọ́run bá sọ pé ìfarahàn wọn á máa bá wa lọ,
ìyẹn ti yẹ kó fún wa ní ìfọkànbalẹ̀ láyé wa. Oh my God, a sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ ṣàánú fún mi lónìí, kí ìfarahàn yín máa bá mi lọ. Oh God, your presence. Oh Lord, have mercy on me today and let your presence go with me. Let your presence go with me. Ìfarahàn Ọlọ́run gbọ́dọ̀ bá wa lọ. His presence must accompany us in the journey of our lives. Tí ò bá ti rí bẹ́ẹ̀, ó máa mẹ́hẹ̀. Tí ò bá ti rí bẹ́ẹ̀, òun lè gbọ́ táwọn kan sọ pé àwọn wà ní ogun. Tí ò bá ti rí bẹ́ẹ̀, tí ò bá ti kúnlẹ̀ síwájú àwọn wòlíì báyìí, ìríkùrì náà máa rí. Tó pé òun ò ní rí Ọlọ́run nítòsí ọ̀dọ̀ wa. Jésù Olúwa, ẹ ṣàánú fún mi lónìí, kí ìfarahàn yín máa bá mi rìnrìn àjò. Ẹ ṣàánú fún àwọn ọmọ mi, kí ìfarahàn yín máa bá wọn rìnrìn àjò. Ẹ ṣàánú fún ìdílé mi, kí ìfarahàn yín bá wa rìnrìn àjò. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, ẹ ṣàánú fún mi lónìí. Mo máa gbàdúrà sẹ́yìn, ẹ̀yin nìkan ni mo ní. Ẹ ṣàánú fún mi lónìí, ẹ jẹ́ kí ìfarahàn yín bá mi rìnrìn àjò ayé mi. Jésù Olúwa, ẹ ṣàánú fún mi, ẹ jẹ́ kí ìfarahàn yín bá àwọn ọmọ mi rìnrìn àjò ayé wọn. Jésù Olúwa, ẹ ṣàánú fún mi, ẹ jẹ́ kí ìfarahàn yín bá ìdílé mi rìnrìn àjò ayé wa. Ìfarahàn yín bá wa rìnrìn àjò, ìfarahàn yín jẹ́ kó bá rìnrìn àjò, ìfarahàn yín kó bá rìnrìn àjò ní orúkọ Jésù Kristi. Ìfarahàn yín jẹ́ kó bá rìnrìn àjò ní orúkọ Jésù Kristi. Ìfarahàn yín jẹ́ kó bá rìnrìn àjò. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Tí ìfarahàn Ọlọ́run bá èèyàn rìnrìn àjò. Oh my God, oh my God. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi, what can possibly go wrong? Ìfarahàn Ọlọ́run ó bá rìnrìn àjò. Ayà yín, bóyá ẹ ti ní experience ọ̀rọ̀ tí mo fẹ́ sọ rí. Àwọn ọmọ yín ní ìrìn àjò kan tán fẹ́ rìn. Ìgbà tó ọmọ yín tó ní mọ́mì ó dàbọ̀, dáàdì ó dàbọ̀, mi ní pẹ́ mo fẹ́ lọ síbẹ̀ yẹn, bóyá wọ́n ti ẹ̀ fún mi níṣẹ́ yẹn. Ọmọ yín wá lọ wá padà dé, ó wá ń ṣàlàyé àwọn nǹkan kan fún yín wípé ó ga o, bí màá yẹn ṣe rí mi báyìí. Ó kàn sọ pé you are different. Kò tiẹ̀ gbogbo ìbéèrè, gbogbo ìwé tán tó ti kà, wọn ò tiẹ̀ béèrè kan, wọ́n dẹ̀ ní I will give you the job just like that. Bẹ́ẹ̀ jọ báwo ló ṣe máa yẹ lọ́kàn yín? Ìfarahàn Ọlọ́run nìyẹn. Ẹni yẹn ò rí èèyàn mọ́, ó ti ń rí àmì Ọlọ́run lára ẹ̀. So á sọpọ̀ lọ́nù. Ẹ̀yọ́ bí ìgbà téèyàn bá wáyàwó, ẹ̀yin ọkùnrin lọ̀rọ̀ yẹn máa yé. Tẹ bá nídìí gẹ́ẹ̀lì yẹn dáadáa, mọ̀ bí ó ṣe máa ń ṣe yín ni. Ẹ máa sọpọ̀ tí ẹni fẹ́, bó sí nǹkan tẹ́ ẹni fẹ́ sọ tán. Olúmọ̀pá táwọn ọkùnrin míì ṣe máa ń parọ́. Wọ́n lè ní bàbá wọn lónìí Cocoa House. Wọ́n lè sọ pé family náà jẹ́ sí Prime Minister UK. Wọ́n lè sọ pé àwọn àti Joe Biden pé dáàdi wọ́n jọ ń ta lúdò nígbà tán wà kékeré. Kàn ṣáà lè rí nǹkan tán wá. Mo ń sọ fún yín, wọn ò ní rí any flaw mọ́ àfi tán bá employ ẹ̀ nìyẹn. Ẹ̀yin náà imagine yẹn, kí ọ̀run kó install CCTV camera síbikíbi tẹ́ bá ń lọ. Àwọn agbára kan lọ́run wọ́n monitor yín. Mi ní lọ́run àpáàdé o. Wọ́n monitor yín, ibi tẹ́ fẹ́ lọ wọ́n ti rí bẹ̀ ṣáájú. Gbogbo ibi tí ewu wà wọ́n ti divert life yín kúrò mẹ́. Gbogbo ibi tí ìṣòro bá tẹ́tí máa bá ìṣòro pàdé wọ́n ti change route yín. Torí pé kíni wọ́n ní sophisticated instrument láti fi monitor ayé yín ni. Ọlọ́run wọ́n ní àwọn ọ̀tá monitor ayé yín. Ṣé Ọlọ́run ní instrument tó ju bẹ́ẹ̀ lọ ni láti fi monitor ayé yín kẹ́ má bàa bọ́ sínú ewu? Ó túmọ̀ sí pé ojú Ọlọ́run á wà ní ìhà gbogbo nínú ìrìn àjò ayé yín. Jésù Olúwa, mo nílò yín nínú ìrìn àjò ayé mi. Ẹ jẹ́ kí ìfarahàn yín kó máa bá mi lọ. Ẹ jẹ́ kí ìfarahàn yín máa bá àwọn ọmọ mi lọ. Oh Lord, I need you in my life's journey. Let your presence go with me. Let your presence go with my children. Because my children also need you. Jésù Olúwa, mo nílò yín nínú ìrìn àjò ayé mi. Ẹ jẹ́ kí ìfarahàn yín kó máa bá mi lọ. Kí ìfarahàn yín máa bá àwọn ọmọ mi lọ. Kí ìfarahàn yín kó bá ọkọ mi lọ. Kí ìfarahàn yín kó bá ìyá mi lọ. Kí ìfarahàn yín kó bá ìdílé mi lọ. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Bàbá, mo nílò yín nínú ìrìn àjò ayé mi.
Ọlọ́run àgbáyé mo nílò yín nínú ìrìnàjò ayé mi. Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobu, mo nílò yín nínú ìrìnàjò ayé mi. Olúwa ẹ jẹ́ kí ìfarahàn yín máa bá mi lọ. Ìfarahàn yín kó máa bá mi lọ. Jẹ́ kí ìfarahàn yín máa bá mi lọ ní orúkọ Jésù Kristi. Ẹ jẹ́ kí ìfarahàn yín máa bá mi lọ ní ìhà gbogbo. Ẹ jẹ́ kí ìfarahàn yín máa bá mi lọ. Àwọn ọmọ mi dọ́wọ́ yín. Ẹ jẹ́ kí ìfarahàn yín máa bá àwọn ọmọ mi lọ. Ìdílé mi dọ́wọ́ yín o. Ẹ jẹ́ kí ìfarahàn yín máa bá ìdílé mi ìrìnàjò. Olúwa ẹ ṣàánú fún wa. Olúwa ẹ ṣàánú fún wa. Olúwa ẹ ṣàánú fún wa. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ìgbà rere ni àkókò ọ̀pọ̀lọpọ̀. Good times are bountiful times. Tó bá gbọ́ bountiful times, àkókò tí yẹn ní ìrí ọ̀pọ̀lọpọ̀ sí. Oh my God. Psalm 116 verse 7. Psalm 116 verse 7. Ẹ̀gbọ́n kan tó sọ ni. Ó ní padà sí ibi ìsinmi rẹ ìwọ ọkàn mi, nítorí Olúwa ṣe ọ̀pọ̀lọpọ̀ fún ọ. Padà sí ibi ìsinmi rẹ ìwọ ọkàn mi, nítorí Olúwa ṣe ọ̀pọ̀lọpọ̀ fún ọ. Ṣé ẹ rí ẹni tó bá wà ní ogun kì í sọ̀rọ̀ kò ní ọkàn ò ní ìsinmi. Irú ẹni tó wà ní ogun ọkàn ò lè padà sí ibi ìsinmi. Irú position tó mo fẹ́ ká wà òun ni Bíbélì sọ ń bẹ̀ yẹn pé kí ọkàn wa kó padà sí ibi ìsinmi rẹ̀. Kí ló fà á? Ọlọ́run ti ṣe ọ̀pọ̀lọpọ̀ fún. Ogun iwájú Ọlọ́run ti ṣẹ́, ogun ẹ̀yìn Ọlọ́run ti ṣẹ́, ogun ìdílé Ọlọ́run ti ṣẹ́, ogun àfọwọ́fà Ọlọ́run ti ṣẹ́, ogun ọ̀tá burúkú Ọlọ́run ti ṣẹ́. Kí ló wá kù? Ọkàn wa wà ní ìsinmi. Ìyẹn bẹ̀rẹ̀ sí sin Ọlọ́run nínú ìrọ̀rùn. Dípò orin katakata búdòzà ní Jésù wá fi wórí ọ̀tá, ó wá di orin ọpẹ́, orin ìyìn, orin ògo. Dípò orin omijé ojú mi ń béèrè, irọ́ kò sí omijé mọ́, celebration àánú Ọlọ́run ló wá kù. Ó mà ṣe o. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ jẹ́ kí èmi náà ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí i. Ẹ ti lè ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ o, fine, ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí i. Oh my God. Mo rántí orin ìrere kan. Lọ́pọ̀lọpọ̀ sí kí wọ́n lè ní ìyè sí lọ́pọ̀lọpọ̀ sí kí wọ́n lè ní ìyè sí lọ́pọ̀lọpọ̀. Kì í ṣe pé kẹ́ ẹ ní lọ́pọ̀lọpọ̀ sí. Torí pé Ọlọ́run tá à ń sìn, ṣé ẹ rí Ọlọ́run tá à ń sìn kì í ṣe Ọlọ́run tá ń portray fún yín. Oh my God. Mi ò mọ bí tí ọ̀rọ̀ Christianity tó ti rọ́pá sínú. Mi lè sọ pé ìkórìtà báyìí ni. Tí ì bá ṣe bẹ́ẹ̀, Ọlọ́run wa mà là ń sọ yìí. Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobu. Ọlọ́run tó lè pinnu pé ó tán náà ló sọ yẹn. Ọlọ́run tó lè pinnu pé ó kù ló sọ yẹn. Kò sẹ́ni tó lè yiri ọwọ́ ẹ̀ wò. Jésù Olúwa, ẹ jẹ́ kí èmi náà ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí i. Ṣé ẹ̀yin náà kì í wò ni? Mo máa ń sọ dáadáa. Ẹ̀yin tàbí ìyàwó mi lọ́jọ́ kan á sọ fún yín. Nígbà tí ọjọ́ iwájú tó korò burúkú, nígbà tá a ò rí nǹkan kan ní iwájú bí kò ṣe ebi ìyàn àti òṣì, mo máa ń sọ fún un pé no, ilé ò kì í ṣe destiny mi. Pé Ọlọ́run ò lè pè mí pé wá ṣiṣẹ́ mi tí mo dẹ̀ mọ̀ clearly pé Ọlọ́run ní kì í ṣe Sàtánì. Kọ́ ìrà ó ń test wa ni. Mo ṣe máa ń sọ nìyẹn. A máa ń discuss ẹ̀ gan lẹ́kọ̀ọ̀kan pé kí báwo lẹ ṣe màmá mi ò mọ̀, báwo lẹ ṣe ríwájú mi ò rí. Ọlọ́run ṣe fún mi dé pé kò fi hàn mí rárá, ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ nínú ẹ̀ pé rárá o, gbogbo àwọn kan tí mo kà nínú Bíbélì ṣé wọ́n fi scam wa ni? Irọ́, wọn ò fi scam wa, òkodoro ni. Jésù Olúwa, ẹ jẹ́ kí èmi náà ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí i. Oh Lord, let me also have an experience of more abundance. Jésù Olúwa, ẹ jẹ́ kí èmi náà ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí i. Ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run àjíráyé o, mo gbàdúrà, ẹ jẹ́ kí èmi náà ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí i. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ jẹ́ kí èmi náà rí ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí i. Olúwa ẹ ṣàánú fún mi. Ẹ jẹ́ kí èmi náà ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí i. Olúwa ẹ ṣàánú o. Olúwa, mo nílò ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí o. Èmi náà fẹ́ bá wọn gbádùn ìrírí ọ̀pọ̀lọpọ̀. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ jẹ́ kí àwọn ọmọ mi ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí i. Olúwa ẹ ṣàánú fún ìdílé mi lónìí. Ẹ jẹ́ kí ìdílé mi ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí i. Gbọ́ àdúrà.
Jésù Kristi Olúwa wa. Ẹ wò bá ṣe ń gbàdúrà yẹn, mo dẹ̀ rántí ọ̀rọ̀ kan, kì í ṣàdúrà o, kì í ṣe prayer point o. Ẹ̀yọ́ ìbẹ̀rẹ̀ ìlú ẹ̀ kí n sọ́ọ̀fù mọ́ mi ò rántí ń gbà yẹn. Bẹ́ẹ̀ ni ẹnìkan bẹ̀rẹ̀ pé Chelsea send note mi ò ní note. Ó mà ṣe o. Ó dà kí n má tún gbàgbé, kí n má tún lọ rojọ́ gbàgbé ẹ̀. Mo kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Ọlọ́run ni tó yẹ pé nígbà tí àdúrà ìbá ń lọ ẹ̀yọ́ àwọn mo máa rí nǹkan tán máa ń kọ́ tí máa pe prayer point wọ́n á kọ́ sílẹ̀ ẹ̀yọ́ wọ́n ran àwọn kan lọ́wọ́ ni mo ṣe tẹ̀ ń ṣe fáwọn kan o. Ẹ jẹ́ mọ̀ pé mo ní àwọn kan tó wọ́n sọ mi pé àwọn ò gbọ́ Yorùbá, ṣùgbọ́n thank God pé àwọn kan máa ń kọ́ àwọn kinní kan sórí kinní yẹn. Àwọn fi máa ń carry ara wọn along bọ́ ẹ sọ nìyẹn. Tí máa pe Bible verse kan báyìí wọ́n á ti kọ Bible verse yẹn sílẹ̀. Tí máa pe àdúrà wọ́n á ti kọ àdúrà yẹn. Àwọn kan wọ́n kàn yan ara wọn láti máa ṣe bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ bọ́n ṣe ń kọ́ Yorùbá láti máa lélómi tá máa kọ́ lóyìnbó. Ẹ tẹ̀síwájú o, á yà yín lẹ́nu èrè tó máa jáde nídìí ẹ̀, á yà yín lẹ́nu gan-an. Kí ló fà á? Èmi náà ló mú ọkàn mi lọ síbẹ̀ yẹn ni mo ṣe mọ̀ pé something want to happen sí rere fún yín. Ẹ̀jẹ̀ tẹ̀síwájú àdúrà tí mo tá ń gbà nípa ọ̀pọ̀lọpọ̀ sí. Ó dàbí ibi tá wà nìyẹn, àbí ibi tá gbọ́dọ̀ wà nìyẹn. Ẹ ṣé, thank you. Ìgbàgbọ́ mi ni pé ibi tẹ́ ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí, mọ́mì, dáàdì, ó lè rí tẹ́ wà lọ́wọ́lọ́wọ́ báyìí, ìlú tẹ́ ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìgbàgbọ́ mi ni wípé ẹ fẹ́ gbé ìgbé ayé tó bẹ́tà sí òun lè ṣe ń gbé bẹ́ẹ̀. Ó lè ní àwọn ìdí míì o, ṣùgbọ́n ara ìdí tẹ́ ẹ fi ń gbé ìlú tẹ́ ń gbé yẹn, Àbújá ni, Lagos ni, Port Harcourt ni, Ìbàdàn ni, London ni, ọ̀ka máa mú country torí àkókò, UK ni, Ireland ni, America ni, Canada ni, Germany ni, France ni, UAE ni, káàkiri bẹ́ẹ̀, káàkiri àgbáyé, South Korea ni, China ni, tẹ́ ẹ fi Australia ni, tẹ́ ẹ fi ń gbé ibi tẹ́ ẹ ń gbé yẹn. Mo ní ìgbàgbọ́ tó dá mi lójú pé lára ìdí tẹ́ ẹ fi ṣí lọ sí ìlú yẹn ni wípé kẹ́ ẹ lè rí a better living condition, káyé yín lè dá sí, kẹ́yìn náà lè gbé ìgbé ayé èèyàn gidi. Ó wá túmọ̀ sí pé ẹ ti try tó túmọ̀ sí lójú mi nìyẹn pé kẹ́ ẹ tó lè bẹ̀rẹ̀ sí gbé àwọn ìgbésẹ̀ yẹn looking for greener pastures, ẹ try tó. Ohun tó wá kù báyìí ni wípé ká wá bẹ̀bẹ̀ fún àánú Ọlọ́run k'Ọlọ́run wá jẹ́ kí òjò kó rọ̀ sí òrìrì tẹ́ ti gbìn sínú ayé yín. Ó tán o, òun ló bá tán. Ẹ wà bẹ́ẹ̀ sí ní tọ́lọ́ bá dáhùn àdúrà, ẹ kàn rí ọ̀pọ̀lọpọ̀ sí nínú okòwò yín, ọ̀pọ̀lọpọ̀ sí nínú iṣẹ́ òòjọ́ yín, ọ̀pọ̀lọpọ̀ sí nínú àlàáfíà, ọ̀pọ̀lọpọ̀ sí nínú àṣeyọrí, ọ̀pọ̀lọpọ̀ sí nínú ìfọ̀kànbalẹ̀. A sọ fún Ọlọ́run, Olúwa jẹ́ kí èmi náà ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí nínú iṣẹ́ òòjọ́ mi, nínú àlàáfíà, nínú àṣeyọrí, nínú ìtẹ̀síwájú lórí àwọn ọmọ, ọ̀pọ̀lọpọ̀ sí. Hold on, let me also have an experience of more abundance in all spheres of my life. Jésù Olúwa, ẹ jẹ́ kí èmi náà ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí ní gbogbo ìhà nínú ayé mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run àjíráyé mo gbàdúrà, ẹ jẹ́ kí èmi náà kó ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí, ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí nínú ayé mi, ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí nínú iṣẹ́ mi, ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí lórí ayé àwọn ọmọ mi, ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí. Olúwa ẹ jẹ́ kí èmi náà ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí. Olúwa ẹ ṣàánú fún mi lónìí, Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Mo fẹ́ ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí, mo fẹ́ ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí. Olúwa ẹ jẹ́ kí n ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ sí. Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ṣáàtì ẹ̀ ní àkókò díẹ̀ ẹ ṣe bí àmọ́ ìlú ìṣẹ́jú mẹ́ta sí. Ṣé rí ìgbà rere ní àkókò tí ògo Ọlọ́run fara hàn nínú ayé ènìyàn. Good times is the time of the revelation of the glory of God. Oh God. Mi mọ̀ bóyá ọ̀rọ̀ ògo tí ó ti yé yín báyìí o. Máa sọ fún ẹ kò sí nǹkan tó ń pè ní kí wọ́n gbé ògo èèyàn lọ o. Ògo kì í ṣe nǹkan tí ó ṣe é move. Either kí ògo kó tàn tàbí kí ògo èèyàn má tàn. Ó tàn, ìkànnì méjèèjì nìyẹn.
ẹ gbọ́ ṣé èèyàn lè gbọ́ pé breaking news CNN breaking news bọ́n bá jẹ́ máa sọ nìyẹn this is CNN breaking news bá ṣe máa ń gbọ́ nìyẹn kí wọ́n ní kí ló ṣẹlẹ̀ kí wọ́n sọ pé àwọn amúrọ̀bà kan máa ní o wọ́n ti gbé oòrùn sá lọ o kò ṣeé ṣe. Now kíní kan wà tí mo fẹ́ fi hàn wá nípa ọ̀rọ̀ yẹn ní Romans chapter 8 verse 18 ló wà. Bíbélì sọ pé ìyà ìgbà ìsinsìnyí kò tó láti ṣe àkàwé ògo tí a fi hàn nínú wa ní ìkẹyìn. Ìyà ìgbà ìsinsìnyí kò tó láti ṣàkàwé ògo tá a fi hàn nínú wa ní ìkẹyìn. Ògo Ọlọ́run ṣe rí ohunkóhun tẹ bá ń là kọjá lónìí kò tó nǹkan kan nípa ògo tó máa bá ayé yín. Ẹ gbà mú sọ fún yín nígbà tí ògo Ọlọ́run bá búyọnú ayé yín báyìí ẹ gbàgbé òṣì yín. Ó yẹ kẹ́ ẹ mọ̀ nǹkan kan ò lè hù, igi ò lè hù láì nira kọjá. Tá a bá gbìn nǹkan sílẹ̀ bá wọ́n máa kọ́ kú dànù kó tó tún yé. Obìnrin ò lè di abiyamọ láì nira kọjá. Ó yẹ ká ti mọ̀. A ò lè fẹ́ kọ́lé báyìí ẹ rí kílẹ̀ yẹn ká má dalẹ̀ yẹn rú. Ilẹ̀ tí wọ́n fi kọ́lé ẹ máa wọlé yẹn wọ́n á dàrú wọ́n bẹ̀ sí wú ṣàkàṣàkàṣàkà torí wọ́n fẹ́ kọ́lé ni. Nígbà tó máa kọ́lé tán tó wá ṣe erégede wọ́n á gbàgbé pé ibi tán ti wúlẹ̀ tán ti ń ṣe foundation láti ọjọ́ yìí. Olúwa ẹ mú kí àkókò ògo mi dé pátápátá. Oh Lord, let my time of glory fully come. Àkókò ògo mi ẹ jẹ́ ó dé pátápátá. Àkókò ògo àwọn ọmọ mi ẹ jẹ́ ó dé tán pátápátá. Ó yẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ mú kí àkókò ògo mi dé tán pátápátá. Ẹ mú kí àkókò ògo àwọn ọmọ mi dé tán pátápátá. Orúkọ Jésù Kristi mo fẹ́ kí ayé celebrate mi, mo fẹ́ kí gbogbo àgbáyé celebrate mi náà lórúkọ Jésù Kristi. Ẹ mú kí ògo mi dé tán pátápátá, ẹ mú kí ògo àwọn ọmọ mi dé tán pátápátá. Ó yẹ máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, ẹ máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ògo túmọ̀ sí ìtànṣán Ọlọ́run nínú ayé ènìyàn lórúkọ Jésù Kristi. Ẹ mú kí ìtànṣán ògo yín ẹ jẹ́ kó hàn nínú ayé mi, kí ògo mi dé tán pátápátá. Ó yẹ máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, ó yẹ sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ wọ ẹjẹ wọnú àdúrà nù wà lọ. Ibi tá a ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run nìyẹn. Kò sẹ́jọ́ o, àdúrà ni o. Ó yẹ máa gbàdúrà. Kí lẹ fẹ́ kọ́ Ọlọ́run kó fi kún àdúrà yìí? Kí lẹ tí ìgbà nínú àdúrà tẹ fẹ́ kọ́ Ọlọ́run kó ṣe báyìí? Èwo lẹ ti ń gbà tẹ́lẹ̀ tẹ fẹ́ tẹnumọ́ fún Ọlọ́run? Àṣírí wo lẹ gbọ́nú àdúrà tá a ṣe lónìí tẹ ẹ rò bóyá ẹ̀yin lọ̀rọ̀ ìbáwí. Ó yẹ máa béèrè, ẹ máa ṣìpẹ̀, ẹ máa bẹ̀bẹ̀. Ẹ̀yin o, a máa ń change posture wa níbí o. Lórí ìkúnlẹ̀ lèmi ti máa ń gba àdúrà àánú tèmi. Mi ì mọ ẹ̀yin o. Ó yẹ ká máa bẹ̀bẹ̀, ẹ jẹ́ máa béèrè àdúrà àánú lélẹ́yìí. Ó yẹ Jésù ṣàánú. Olúwa ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí. Olúwa ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí ní agbègbè tí ẹ wà, ní ìletò tẹ́ ẹ wà, ní ìlú tẹ́ ẹ wà, orílẹ̀-èdè tẹ́ ẹ wà, ní ilé tẹ́ ẹ wà, ní ibi iṣẹ́ tẹ́ ẹ wà. Ohun gbogbo tẹ́ ń ṣe lọ́lọ́ báyìí ẹ rí àánú Ọlọ́run. Ẹ bá àánú Ọlọ́run pàdé, ẹ bá àánú Ọlọ́run pàdé, ẹ bá àánú Ọlọ́run pàdé. Ẹ tẹra mọ́ àdúrà yẹn. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún àánú yín tẹ́ tún fi hàn. Àjúbà yín nítorí pé ṣé nítorí pé àánú yín dúró láéláé. Àyìn yín o nítorí pé ọwọ́ agbára wà láàyè yín ṣiṣẹ́. Ògo ni fún orúkọ yín. Bàbá Olúwa gba ọpẹ́ wa ní orúkọ Jésù. Olúwa gba ìyìn wa. Mo gbàdúrà fún yín bí Ọlọ́run wa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè lóhun tẹ́ ti wí lónìí lórúkọ Jésù Kristi. Ọlọ́run yóò dá yín lóhùn. Mo ní ìgbà rere ó yí kàn yín lórúkọ Jésù Kristi. Kì í ṣe pé ó yí kàn yín nìkan ó yí kàn yín pátápátá lórúkọ Jésù Kristi. Gbogbo tẹ́ ti béèrè fún, tẹ́ ti bẹ̀bẹ̀ fún lórúkọ Jésù Kristi. Ọlọ́run yóò dá yín lóhùn. Ẹ̀rí yóò tẹ̀lé àdúrà yìí. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi pé lẹ́yìn Jésù ẹ̀rí tí ń ṣe. Mo ní àwọn ọmọ yín á rí tí wọ́n ṣe náà. Àwọn ọmọ yín wọ́n á rí tí wọ́n ṣe. Gbogbo bí tẹ́ gbàdúrà sí pátá lórúkọ Jésù Kristi. Ẹ ò ní ẹ̀rí tó máa jáde láti bẹ̀ láti ìsìn lọ. Etí yín bẹ̀rẹ̀ sí gbọ́ èrè tuntun. Àwọn ọmọ yín bẹ̀rẹ̀ sí sọ èrè tuntun fún yín o. Mo ní àwọn ọmọ yín bẹ̀rẹ̀ sí sọ èrè tuntun fún yín. Àwọn ọkọ yín, aya yín ó bẹ̀rẹ̀ sí sọ èrè tuntun fún yín. Ohun tuntun sí rere lórúkọ Jésù Kristi ó bẹ̀rẹ̀ sí dé bá yín. Ọkàn yín á balẹ̀. Ìyanu Ọlọ́run yóò farahàn. Agbára wà láàyè Ọlọ́run yóò sì ṣiṣẹ́ fún yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí ìfẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ tí ẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún yín. Mo ní kọ́lọ́run kó ṣàánú fún yín. Mo ti gbàdúrà fún yín pé ẹ ti rí àánú Ọlọ́run gbà náà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.